الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له نصلي ونسلم على من لا نبي بعده سيدنا ومولانا محمد بن عبد الله صلى الله تعالى عليه وسلم وعليه وصحابه وسلم تسليما. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run àláfíà àti èrò jẹjẹ tán kó máa bá gbogbo etí tó ń gbọ́ àtọ́jú tó ń wà nulẹ̀ eré láti fi ń kí ká padà sórí ètò ìsìláàmù náà tó gbé ọ̀fẹ́fẹ́ láàárọ̀ àdúpẹ́ fọba tó mú wa lọ lánàá tó dáa padà ní àárọ̀ pẹ̀lú àánú ọlọ́run àwa lámàwá yìí náà láti máa bá pẹ̀lú ògo ọlọ́run nǹkan kan ní ṣe àláfíà ẹnì kankan wa ọba tó ṣe Ramadan ní rọrùn fún wa tá a fi ń ba lọ ní èjì ẹ̀ta ẹ̀rin pẹ̀lú ògo ọlọ́run tílẹ̀ tòní bá ṣe Ramadan ó di mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tá a pè ní 25 ìwọ̀nba tó kù lẹ́yìn mẹ́rin tàbí márùn lẹ́yìn tòní kọ́lọ́run dákunjọ nínú àánú ẹ̀ kó ṣe ní rọrùn kó sì gbà fún wa lẹ́sìn bihakila hawla wala quwwata illa billah iladin azim. àtún ti dé sórí ètò Islam ọ̀nà là láàárọ̀ pẹ̀lú ògo ọlọ́run ọ̀tún tí ọjọ́ ń yọ náà là ń mú ètò yìí wá lóríṣiríṣi lójoojúmọ́ tílẹ̀ bá mọ́ pẹ̀lú ògo ọlọ́run àlejò mi ti wà níkàlẹ̀ láti dá wa lẹ́kọ̀ọ́ nítorí kókó tí a gbé wá lé ní a lọ sí yunifásitì láti lọ gbé àwọn ìkan nínú àwọn àgbà ọ̀jẹ̀ nínú àwọn onímọ̀ àfáà ni wọ́n olùkọ́ ni wọ́n ọ̀jọ̀gbọ́n ni wọ́n nínú mímọ̀ àlọ́gbọ́n wọn láti wá ṣàlàyé lórí tí a fẹ́ gbéyẹ̀wò lónìí nítorí pé ọ̀rọ̀ tó kan gbogbo wa pátápátá ni láàrin lọ́kọ-láya láàrin òbí sọ́mọ láàrin ọ̀rẹ́ sí ọ̀rẹ́ra wọn àti láàrin àwùjọ ìwà tó yẹ káwù tó yẹ pé àwùjọ fi máa ní àlàáfíà àti ìfọkànbalẹ̀ àti ìfẹ́ láàrin ara ohun tí a fẹ́ gbéyẹ̀wò nìyẹn ṣùgbọ́n kó tó di pé àròsọ́dọ̀ àlejò wa gẹ́gẹ́ bí àṣà wa lórí ètò yìí ẹ jẹ́ ká lọ sókè lọ́n iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ FAFs Nigeria Limited tá bá padà dé kétò wa tẹ̀síwájú. Are you looking for quality foods that will make your livestock grow big and reproduce quickly? FFA Boil and Double Services is your best bet. We have livestock foods like broiler starter mash, broiler finisher mash, broilers mash, chick mash, and broiler mash. It is LiveTech approved. We are also go to animal and poultry husbandry. All of our chicken that lay eggs, layers, cow, sheep, turkey, catfish, goats, and more. FFA Rolls and Poultry is situated at number 1 Nta Ijebu Street off Abokoya Street behind the Bash Oil and Gas Petrol Station, Ijebu Ode, Ogun State. Our farm is located along Ogbogbo Road behind St. Luke Anglican Church, Ogbogbo, Ogun State. You can call this number 0803-459-5545 at FFA Rolls and Poultry. Your comfort is our concern. Hello? Grandpa, when are you coming to visit us? Who is going to wake everybody up for sahur if I leave? Don't worry, my son. I will be fine. Hello? Who is going to wake everybody up for sahur if I leave? Mommy, we did not see Sauma today. Where's Salma? ẹ̀ka àpàdà láti iléeṣẹ́ FA Global Service Nigeria Limited àti iléeṣẹ́ Aspra Nigeria Limited ọdún ni wọ́n kì í ṣàìmọ̀ fólókò àti àwọn àǹfààní oríṣiríṣi tí wọ́n ti ń gbéṣe lórílẹ̀‐èdè Nàìjíríà fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú ògo Ọlọ́run iléeṣẹ́ méjèèjì náà àtàwọn ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ tó darapọ̀ mọ́ lórí ètò yìí àtàwọn táwọn tiẹ̀ darapọ̀ tó ń ṣàǹfààní fún ọmọ Nàìjíríà kọ́lọ́njá kì í ṣe iléeṣẹ́ wọn kó máa lọ sókè ìlàl amam insha Allah ta'ala. àkókò tí a fẹ́ gbéyẹ̀wò láàárọ̀ gẹ́gẹ́ bí mo sọ fún wa pé ń tó kan gbogbo àwùjọ wa ni láàrin lọ́kọ-láya láàrin òbí sọ́mọ láàrin ọ̀rẹ́ méjì láàrin àwùjọ àti gbogbo èèyàn bẹ́ẹ̀ ẹni tí a pè ní antidote to violence and human behaviour ní tí a lè tú sí pé ìmáa wá ọ̀nà àbáyọ sí ìjẹni nípa ìjẹgàbaléni lórí àti àwọn jàgídíjàgan tá a fẹ́ wá sí ìwà ọmọlúàbí ọmọ èdè èèyàn sọ eléyìí tí a fẹ́ gbéyẹ̀wò lónìí a wá lọ sọ́tún a lọ sósì a lọ pé ìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n tó wà ní Akilẹ̀ Ìjẹ̀bú tí wọ́n jẹ́ ẹwà fún Islam àti fún orílẹ̀-èdè Nàìjíríà alọ́gbọ́n wọn láti wá ṣàlàyé àwọn náà ni bàbá wa Professor Muhammad Jimoh Wálé Owóyẹlé
láti Department of Counseling ní Nta Federal University of Education nílùú Ìjẹ̀bú Òde. Salamu alaikum wa rahmatullah. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ káàpọ̀ sórí ètò Islam Ona Ola san. Alhamdulillah. Akin kú iṣẹ́ ládá iṣẹ́ ọrẹ gbogbo ìgbìyànjú láti ení èjì ẹ̀ta alhamdulillah ọba tó ṣe nírọ̀rùn débi tó dé kọ́lọ̀ ń dákunjọ má dùn wá ní ládá ẹ̀ kọ́lọ̀ ń jẹ́ àbámbi tó lérè pàápàá méjì ní tiyín gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ ọ̀jọ̀gbọ́n ní ilé ẹ̀kọ́ gíga tẹ́ sì tún jẹ́ àfà ọ̀nà méjèèjì náà ni a máa fà yín lọ́tún lọ́sì ti iṣẹ́ ìjọba tẹ́ gbà àti iṣẹ́ Ọlọ́run táwa gbélé yín lọ́wọ́ tẹ́ gbà a máa wá fà yín lọ́nà méjèèjì kọ́lọ̀ ń dákunjọ má jẹ́ kí apá kù yín kọ́lọ̀ ń ṣe àlékún àláfíà àti ìdùnnú la hawla wala quwwata illa billah. Láì ní dènà pẹ̀lú bàbá lórí ohun tí a fẹ́ gbé yẹ̀wò tá bá wo àwùjọ wa lónìí ìwà ìjẹni nípa ìwà ìkórira ìwà jàgídíjàgan kódà ó wà nínú ilé láàrin lọ́kọláya a máa gbọ́ violence láàrin ọkùnrin sóbìnrin láàrin ẹ̀gbọ́n sábúrò láàrin àwùjọ àti bẹ́ẹ̀ 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 lọ ọ̀nà wo la lè gbà láti mú ọ̀nà àbáyọ wá sí àwọn nǹkan wọ̀nyí pàápàá tá a wà nínú oṣù ìkẹ́ tí gbogbo etí farabalẹ̀ láti gbọ́rọ̀ Ọlọ́run. Bismillahi rahmani rahim. Alhamdulillahi rabbil alamin asuma salatu wassalamu ala rasulillah. A dúpẹ́ fún Ọlọ́run ọba. Alhamdulillah. A dẹ̀ tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ Ọlọ́run. Sallallahu alaihi wasallam. Lẹ́yìn ilé mo kí gbogbo àwọn olùgbọ́ wa ìkẹ́ Ọlọ́run àti àánú Ọlọ́run kó máa bá ẹnì kọ̀ọ̀kan wa. Àmín. Ramadan tí a wà nínú ẹ̀ gbogbo oore tó wà nínú ẹ̀ Ọlọ́run kó fi kárí wa. Àmín. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ẹ rí ìwà ìjẹnipa ìwà ìfìyàjẹni lọ́nà àìtọ́ ìwà jàgídíjàgan àwọn nǹkan tí a lè pè ní aggression àti violence méjèèjì yẹn nínú ìwà àdámọ́mi ènìyàn ni. Nínú ìwádìí a máa ń wò pé ìwà méjì tá a sọ ìjẹni nípa àti ìmáa da nǹkan rú ìmáa ṣe jàgídíjàgan wọn ní méjèèjì ìgbà míì a máa jẹ́ social problem ìgbà míì a máa jẹ́ psychological problem. Social problem nípa pé àwùjọ gan ó máa ń fà á ìgbà míì kẹ̀ ó máa ń jẹ́ psychological tó yẹ pé nǹkan tó ń da ẹnìyẹn gan láàmú fún rẹ̀ ló gbé jáde síta fún ayé. Méjèèjì yìí kẹ̀dẹ̀ ni ó máa ń ṣẹlẹ̀ ní gbogbo ààyè nígbà míì a máa ṣẹlẹ̀ nínú ilé láàrin lọ́kọláya láàrin òbí sí ọmọ láàrin ẹ̀gbọ́n sábúrò láàrin neighbors alábàágbé láàrin ara wọn ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìgbà míì a máa ṣẹlẹ̀ ní ilé ìwé gan pàápàá tá a rí ẹlòmíì tó jẹ́ pé bóyá ọmọ ilé ìwé síra wọn wọn á kàn lọ dènà dera wọn pé òní lọ lélẹ̀ níṣẹ́ òní ṣe kíní kankan kódà lánàá yìí nísìnyí mò ń wò kan tó jẹ́ pé ilé ìwé kan private ni ó dà pé Edo State ni wọ́n pè mí fẹ́ dárúkọ ilé ìwé yẹn àwọn ọkùnrin àwọn ọmọ boys àwọn méjì dẹ̀ dìgbò lu kan dẹ́ pé wọ́n ṣe jálajàla bí ẹni pé wọn ò tiẹ̀ wọ́ọ̀rì pé tẹ̀mí ọmọ yìí bá bọ́ kọ́ class kan náà kẹ̀dẹ̀ náà jọ wà ilé ìwé kan náà ni so irú wà báyẹn violence náà ni àgbà míì a máa ṣẹlẹ̀ láàrin community láàrin àwùjọ gan fúnra ẹ̀ ẹ̀kan rí àwọn àgbàlagbà míì bóyá wọ́n ń lọ ẹ̀rọ àwọn transporter wọn lè páàkì kan bẹ̀rẹ̀ wàhálà kan bẹ̀rẹ̀ ìjà kan bẹ̀rẹ̀ sí dà lóru gbogbo ẹ̀ máa ṣe gbàtàgbà tó ẹ rí i pé ó máa ń ṣẹlẹ̀ káàkiri nígbà míì gan máa ń ṣẹlẹ̀ níbi iṣẹ́ èyí tó tẹ̀ tí wọ́n á le jù ni pé nígbà míì ó máa ń ṣẹlẹ̀ láàrin orílẹ̀-èdè sí orílẹ̀-èdè irú èyí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Israel àti Iran nísìnyí ẹ rí i pé nígbà míì ìwà pé mo jù ẹ́ lọ ìwà pé mo lè gbá ẹ pa ìwà pé mo lè pa olórí yín tó sì kankan tẹ́ máa ṣe ìwà pé mo lè gba dúkìá yín gan pàpà ọ̀rọ̀ epo tẹ́ fi ń ṣe ọ̀rọ̀ nílùú yín yẹn àwa la máa sọ àwa la máa dictate ẹ̀ bàbá ṣe fẹ́ láti máa lò ó so ìwà violence ìwà aggression nǹkan tó lágbára tó dẹ̀ léwu púpọ̀ gbáà ni lọ́pọ̀ ọgbà ó máa èsì ẹ̀ kò kì í dáa ó máa ń fa ẹni tó ń fa violence yẹn gan friend tó wà aggressive yẹn gan gbà mí ó máa ń fún òun náà ní emotional distress torí pé ara ẹ̀ ò ní lélẹ̀ nígbà mechanism gbogbo system ara ẹ̀ ló máa dàrú tó yẹ pé òun gan fúnra ẹ̀ kò ní gbádùn ara ẹ̀ àlàáfíà ẹ̀ ò ní tó ẹ máa wo kó bá jẹ́ ọkọ gan ló wà aggressive síyàwó tó kàn gba tó ń ṣe kíní kankan tó bá yẹ òun gan máa mí hẹ́lẹ̀ ni tó túmọ̀ sí pé tí ò bá sọ́ra ẹ̀mí ẹ̀ gan lè gba bẹ̀ lọ àbí kẹ̀ kó gbé àìsàn tí ò ní tó máa bá yí tó yẹ pé kò ní tètè lọ ìgbà míì ó máa ń fa
nǹkan tá à ń pè ní social pressures tó máa jẹ́ kí àwùjọ kó kàn máa dàrú, kí gbogbo ẹ̀ kàn máa kó má ṣàlàáfíà, kó má sí fọkànbalẹ̀ lọ́tún lọ́sì, kí èèyàn má mọ ibi tó máa rìn sí. So ó máa ń farú àwọn kan bẹ́ẹ̀. Ó ń gbà mí ó dẹ̀ máa ń fa àìsàn fún ẹni tá a fi àjà bí physical assault, ẹni tó yẹ pé ṣe la ẹ ṣe léṣe nísìnyí bóyá ṣe nu àwọn míì á jáde lẹ́fù pé wọ́n á fọ́ lójú, á kan lápá, á rọ lẹ́sẹ̀ lọ́kọ síyàwó àbí sọ́mọ sí òbí àbí àwọn ẹ̀gbọ́n síra wọn, ẹ̀ rí pé gbogbo ẹ̀ máa ń ṣẹlẹ̀ báyẹn. Kí ni ó wà ní ọ̀nà àbáyọ gẹ́gẹ́ bí ẹ sì sọ fún wa yẹn? Àkọ́kọ́ ni pé tá a bá wo àwọn ìtumọ̀ tá a fún yẹn, a sọ yìí pé ó ní social implication, pé social drive, pé àwọn a máa ń kọ́ láàrin àwùjọ gan. Ó túmọ̀ sí pé èyí táwọn psychologists máa sọ fún wa yìí pé learned behaviour is a learned behaviour, akọni. Kò sẹ́ni tí wọ́n bí pẹ̀lú aggression, kò sẹ́ni tó yẹ pé nígbà tí wọ́n bí o jàgídíjàgan náà ni kò máa lọ ṣe. Ṣùgbọ́n bóyá nínú ilé tó gbé, bóyá àwọn òbí tó bá lò, bóyá àwọn ẹ̀gbọ́n, bóyá àwọn tó bá lò ládùúgbò, ó ti wá kọ́ wá rò pé ìlànà ìgbésí ayé tá gbọ́dọ̀ máa lò lọ nìyẹn. So tó bá irú ẹni tó bá yẹ pé irú yẹn ló fà á tá a ṣe rí pé ó wà aggressive, à ń pe kinní kan ní unlearning the behaviour nínú psychology yẹn, ni pé ó máa tún kọ́ náà ni àṣẹ wa máa pe làákàyè ẹ̀ padà sí pé aburú tó ń jẹyọ nínú ìwà tó ń hù yẹn òun náà máa rí, a máa fi àpẹẹrẹ hàn. Nígbà míì a máa ń lo modeling, bóyá ká show àwọn tí wọ́n ṣe irú ẹbí tọ́rọ̀ wọn já sí nínú fíìmù àbí lórí tẹlifíṣàn bí a ṣe ń sọ àlàyé. Ìgbà míì ó lè jọ́rọ̀ ẹnu náà la máa bá wọn sọ, ìgbà míì ó lè jẹ́ pé àwọn aburú tó ti ṣẹlẹ̀ sí wọn náà la máa fi pàkíyèsí wọn síbẹ̀. So a nídìí àti tún ẹni yẹn rọ ni, a tún rọ. Ọkọ mi bẹ tó yẹ pé bóyá torí pé bàbá tẹ̀ náà máa ń ná ìyá ẹ̀ nígbà tó wà ní kéré, ó ti gbà pé ọ̀nà tá a lè gbà rọ́ọ̀nù lé ni pé kóun bẹ̀rẹ̀ sí náà ìyàwó wọn àbí kóun máa bu àbí kóun máa, ìgbà míì gan máa ń jẹ́ psychological assault tó ní jẹ́ physical, tó jẹ́ pé ṣe ló pọ́ǹchẹ̀, ṣùgbọ́n a fúnlẹ̀ mọ́ débi pé ilé ayé gan sú ẹnì kejì yẹn. So irú wà yẹn wọ́n máa ń tún kọ́ ni, a máa ń tún yẹn kọ́. Ẹlẹ́ẹ̀kejì inú ẹ̀ náà ni irú ètò tá à ń ṣe yìí báyìí nísìn. Àwọn ẹlẹ́sìn náà nípa láti kó lórí ẹ̀, láti pe àkíyèsí, láti ṣe wáàsí, ká fókọ̀sì wáàsí wa lórí ẹ̀. Tó wà jẹ́ ọ̀kan ní ká tẹ̀ múnú ẹ̀ pàápàá yìí tó jẹ́ tinú ilé, ti domestic violence yẹn, torí pé nǹkan tó burú tó ṣẹlẹ̀ láàrin àwùjọ wa lásìkò tá a wà yìí ni. So tó wá pé orí yẹn là ń ṣe wáàsí lé lórí, ẹ jẹ́ ká wo ńgbà tọ́lọ́run ní ká fẹ́ra wa. Ó ní waja'ala bainakum mawaddatan wa rahma. Ọlọ́run ní òun máa sọ ìfẹ́ àti ìkẹ́ sáàrin wọn. So tó bá yẹ pé ìfẹ́ yẹn wà láàrin wa, ìmá láàánú ara ẹni, ó yẹ kó wà láàrin ọkọ síyàwó. Ó yẹ kí ọkọ rí ìyàwó ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé ó special débi pé òun ò lè fọwọ́ kàn. Téèyàn bá ń gbọ́ àwọn nǹkan kan gbà mí, èèyàn máa mú ẹ̀kọ́ látara ẹ̀. Leader Iran tí wọ́n pa yìí, wọ́n show àwọn clips ẹ̀ kan lẹ́jọ́ mẹ́ta tí wọ́n sọ pé tíyàwó ẹ̀ tó sọ yìí pé bàbá yẹn kódà kò díjọ́ búhun rí débi tó máa nà wọn, pé kò ń ràn òun níṣẹ́ pàápàá pé lágbájá lọ sí báyìí wá. Tẹ́bá dẹ̀ gbowó lecture ẹ̀ kan náà débi tó ń ṣàlàyé yìí pé obìnrin ò kì í ṣe servant àbí ẹrú ẹ̀, tó bá o ní láti ẹni tó máa ní láti máa kẹ́ni. Ó fi obìnrin wé flower, ó fi ìyàwó wé flower. Ó ní flower ṣe mọ̀ pé tá a bá tọ́jú ẹ̀ ká máa wet ẹ̀ ká máa trim ẹ̀ kò ní ṣe rí, kò ní jáde. Ṣùgbọ́n tó bá tọ́jú ẹ̀, tó bá ṣe kíní kan, gbogbo ẹni tó kọjá ń bẹ̀ náà ló máa fẹ́ wò pé this is a beautiful thing. Ẹ wo level yẹn, ìyẹn fi jọ bí òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bó ṣe kọ́ wa pé ká máa ṣe pẹ̀lú àwọn ìyàwó wa. So nínú ilé gan a ní láti máa ṣe wá sílé irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó yẹ pé kíní kankan. Ẹlẹ́ẹ̀kẹta nú ẹ̀ òun náà nìkan tá à ń pè ní cognitive restructuring, ká tún ọpọlọ mi èèyàn rọ. Pé ẹlòmíì bẹ́tọ́ pé lódì ló ń ronú, ó nígbàgbọ́ sí pé tí mi bá ti kan gbí láì kò ní gbọ́rọ̀. A ní láti wá tún ọpọlọ yẹn rọ, ìròrí yẹn ká tún rọ yí pé ó lè bá yẹn lò, ó lè correct nǹkan tí ò tẹ́ ẹ lọ́rùn láì jẹ́ pé ṣe ló fi àjẹ yẹn yan àbí ṣe ló ṣẹ́ nìyẹn jábàjábà. So gbogbo irú àwọn kan báwọn yìí nínú àwọn kan tí inú àwọn ìgbésẹ̀ ta ní láti gbé ni, tó jẹ́ pé a ní láti tún ṣe. Bákan náà láàárín àwọn ọmọ síra wọn, tá bá rọ́mọ tá ti ń rí aggressive instinct, aggressive tendencies lára ẹ̀, gbogbo ìgbà tó ń bá máa sọ̀rọ̀ pẹ̀lú àwọn ẹ̀gbọ́n àbáwọn àbúrò ẹ̀, inú kó jágbe mọ́ wọn, inú kó bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú wọn, inú kó bẹ̀rẹ̀ wàhálà, a ní fi lọ́rùn lẹ́ a máa pàkíyèsí ẹ̀ sí, a máa pè é, a máa correct ẹ̀ láti kékeré yẹn kó tó dàgbà, kó tó di pé ó dàgbà, débi kó máa wá mọ́ lára.
torí pé tó bá dàgbà tán kò sí ìwà yẹn náà ló máa hù lọ a máa hù lórí ìyàwó a máa hù lórí àwọn ọmọ kódà tó bá tún láǹfààní àti jẹ́ olórí láàrin àwùjọ káfíà jẹyàn player ló máa jẹ́ fún ẹ mọ̀ pé ẹlòmíì á ti mọ lára débi pé tó bá ń fìyà jẹyàn ní sojú ẹ̀ inú ẹ̀ máa dùn ni tábà rántí ìgbà tí wọ́n ja ogun Liberia yẹn ìgbà tí wọ́n mú Samuel Doe ẹ wo bí wọ́n ṣe pààyàn ṣe ni láàyè báyìí wọ́n ń rẹ́ oríkèéríkèé ara ẹ̀ bẹ́ẹ̀ bá wo fíìmù yẹn kò sí bẹ́ẹ̀ ṣe lè dájú tó omi ajábọ́ lójú ẹ̀ pé báwo lọ́mọ èèyàn ṣe lè dájú ara wọn dé level yẹn kódà ẹranko wọn ń ṣàánú ara wọn ká tó wá ní ọmọ èèyàn so irú àwọn nǹkan yẹn a ní láti máa correct ẹ̀ díẹ̀ ní kọ̀ọ̀kan báyẹn torí pé àwọn ewu tó wà nínú aggression àti violence kò ṣe é kéré o nígbà míì ó máa ń sọ yẹn dá lábọ̀ ara o ẹ pé ẹni yẹn ó máa gbé kiri ni ẹ rí ìyàwó mi ọkọ ló lù tó yẹ kó tójú fi wú àbí tójú yẹn fi bàjẹ́ á dẹ̀ wá máa lẹ plaster máa ṣe kinní kódà tó bá tún béèrè lọ́wọ́ ẹ̀ kò ní lè sọ pé àbálágbájá ló lù ní so irú àwọn wà báyẹn ọ̀ranyàn ni ká bẹ̀rẹ̀ sí correct ẹ̀ torí pé aburú yẹn ó ń bọ̀ lẹ́yìn ẹ̀ inú nǹkan tó tún lè fa òun náà ni psychological problem psychological distress tílé ayé àsúyàn lẹ́sìn máa gbọ́ pé ẹlòmíì lójijì ó pokùnso nígbà tó bá rò dópin nígbà tó bá wò pé rúgbèsè ayé wò ló ń wà nígbà tó bá wò pé kò sọ́nà àbáyọ kan mọ́ òmíì gan pàápàá ó lè má rí ilé lọ dé sí pàápàá torí pé sẹ́wọ̀n pé ìgbà táwọn fẹ́ra wa lọ́nà ìfẹ́ á máa gbóná débi pé ìgbà táwọn òbí bá tẹ̀ sọ pé alágbájá ìbẹ́ àwọn ti rí traces kan wọ́n sọ pé o lè fẹ́ lágbájá yẹn máa ní láyé ọrùn sùn ní àpárá okó sí òun ò ní kó adà lẹ́yìn ẹ̀ omi àkókòrò ńlẹ́ á lọ àtẹ̀lọ́kùnrin yẹn lọ tipátipá so tó bá wàhálà pàdé níbi tó ń lọ yẹn ṣe pé kò lè padà sílé mọ́ torí pé ìtìjú ló máa jẹ́ fún un gan kò ní lè padà wá sọ pé lágbájá yìí kan báyìí ló dẹ̀ ṣe fún mi so irú àwọn bẹ́ẹ̀ wọ́n máa ń fún wọn pa ni débi pé ńgbà ẹ̀ kàn gbọ́ pé lójijì ni nǹkan kan ṣẹlẹ̀ sí so ó máa ń lead to nǹkan tó ń pè ní suicide àbí nǹkan báyẹn lọ so bákan náà orílẹ̀-èdè gan fúnra ẹ̀ wọ́n affect àwùjọ torí pé ẹni tí inú ẹ̀ ò dùn tó lọ bí iṣẹ́ nísìn ẹ rí i pé ńgbà tó bá débi iṣẹ́ ó máa kanra mẹ́lùú tí ò yẹ kó kanra mọ́ ìtàn pé transfer of aggression ẹ wo olùkọ́ ó lè kàn wọ ọmọ tí ò sẹ́ tí ò rò tí ò ṣe kíní kan kó jágbe mọ́ kó sọ̀rọ̀ sí kó múgi kó náà kó ṣàmà ṣàwọn èèyàn jábájábá kó máa wò pé kí ló ń ṣe lágbájá yìí ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ wọn ò ní lè challenge ó túmọ̀ sí pé ìyà tó ń jẹ ńlé ó wá gbìyànjú wá bá àwọn ọmọ nù school àwọn ọmọ tó yẹ pé ó yẹ káwọn wà nínú ìfọ̀kànbalẹ̀ láti kẹ́kọ̀ọ́ tiwọn á jẹ́ kẹ́kọ̀ọ́ yẹn kó ṣòro kọ́ fún wọn so kódà àwọn ẹlẹgbẹ́ tí wọ́n jọ ń ṣiṣẹ́ bákan rí bó ń kanra lódì kò ṣe ọmọlúwàbí pẹ̀lú àwọn so gbóró àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ kí á mọ̀ yìí pé ewu tó lágbára ló wà nù ẹ̀ nínú advice tó jíṣẹ́ Ọlọ́run anábọ̀ àfọ̀sọ̀sálà tó fún ẹni tó bá nírú ẹ̀ lára ẹni tó bá pé wà naturally aggressive àbó ti di ẹ̀jẹ̀ mọ́ lára ẹ rí i pé wọ́n ní arákùnrin kan wá bá anábọ̀ àfọ̀sọ̀sálà tó ní ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run àwòsíìnì gbà mí níyànjú fún mi nímọ̀ràn wọ́n ní anábì sọ pé latakdọ̀ wọ́n máa bínú o ó tún béèrè lẹ́lẹ́kejì pé òjíṣẹ́ Ọlọ́run ẹ fún mi nímọ̀ràn anábì tó sọ pé latakdọ̀ má máa bínú ó tún sọ lẹ́ẹ̀kẹta tún fún mi nímọ̀ràn mi mo ti gbọ́ àwọn onímọ̀ padà wá ń ṣàlàyé fún wa pé anábì mọ̀ pé ẹni yẹn sàràsàrà ẹnìkan tó wà aggressive ni ẹnìkan tó wà violent ni ẹnìkan tó jẹ́ pé ó ní àwọn dáadáa kan lọ́wọ́ ṣùgbọ́n tí ìwà aggression yẹn tó bá ti dé báyìí ó máa ń ba gbogbo dáadáa tó ṣe jẹ́ ni tó jẹ́ pé tí ò bá padà rí solution sí ìbàjẹ́ yẹn tí ò bá rí ìwà yẹn mú kúrò gbogbo dáadáa tó ṣe gan kò ní rí kankan bá níwájú Ọlọ́run bí ìgbà téèyàn ṣàṣedànù ni so tó túmọ̀ sí pé ẹni tó bá ń bínú jù abẹ́ ẹni tó wà aggressive abẹ́ ẹni tó wà violent lọ́pọ̀ gbà àṣedànù ló máa ń ṣe ẹ rí i pé àwọn bàbá wa gan pàpà wọ́n ní ìbínú ò mọ̀ pé olówó òun ò lágbára torí pé ńgbà tó ń bínú tó gbogbo ayé mu tí ó gba ẹ ó rò pé he is on top of the world ẹ jẹ́ kó dáràn kékeré kan nísìn bóyá ẹlòmíì inú abidé level kó lè mọ́ bẹ́ẹ̀ ara àwọn míì tó ń gúnra wọn lọ́bẹ ara àwọn míì tó ń fi poison sóúnjẹ fún ara wọn ara àwọn míì tó ń lárí ara wọn mọ́gìrì so ńgbà tó bá ṣe tán báyìí ó ṣẹ̀kẹsẹ̀ ní ìdáyà ẹ̀ máa wá fún pé òun náà máa rí i pé òun ti dáràn wàhálà ti dé níbo lòun fẹ́ gbàlẹ́ ọ kí lòun fẹ́ ṣe sílẹ̀ so kírú ẹ má ṣẹlẹ̀ sí wa tí bínú bá ti dé àbárí nǹkan tí ò tẹ́ wa lọ́rùn àrọ̀wá yìí pé kéèyàn gbé bínú mì
after all Ànábì sallallahu alaihi wasallam tó sọ fún wa pé kò ń ṣe ẹni tó lágbára ẹni tó lẹ́ni kejì mọ́lẹ̀ ìjà dé láàrin lọ́kọláya ó dẹ̀ ń báyàwó ẹ̀ ṣe àtọ́bá mọ̀ ọjà dáadáa lọ stadium kó lọ máa já wrestling àbí ìyẹn ni society fọwọ́ sí kódà wọn á tún máa fún yẹn lówó lórí ẹ̀ pé ó mọ̀ ọjà dáadáa ṣùgbọ́n ẹni tí ò lágbára tó ẹ ló wá múra kankan sí ló bẹ̀rẹ̀ sí múra kankan ó yẹ kó tọ̀hún gan mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ sọ́pọ̀ lọ́hún so ó ní torí pé bó bá tiẹ̀ gbẹ́ni ẹ tó là á mọ́lẹ̀ gbà ìyẹn kò sáfàní kankan tó máa rí látara ẹ̀ torí pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé kò sọ ẹja lágbára ó wá ní táwa ní alágbára ó ní ẹni tó jẹ́ pé mọ̀ngálàbà lànàfsì ẹni tó ní kápá lórí ẹ̀mí ara ẹ̀ tó ní kápá lórí ìbínú ara ẹ̀ tó yẹ pé nígbà tí ìbínú dé ó fúnra ẹ̀ sùúrù mo ti ẹ̀ wọ ẹ́ títí gan-an mo wò pé kí ni mo fẹ́ nà lára wọ̀ yìí báyìí mo wò pé tí n bá ní kí n fi àjẹ́ kò sí nǹkan tó máa ṣe kí ni mo fẹ́ gbàánu pé mo fi àjẹ́ gan pápá ó wá ti torí tọ lọ́run àti tànàbí sàlám ó wá gbé bínú yẹn mi irú ẹni bẹ́ẹ̀ lẹni tó máa ní gbégbèsè ayé ìfọ̀kànbalẹ̀ á tún máa ní ládá lọ́dọ̀ Ọlọ́run pé ó rántí Ọlọ́run gbà tí bínú dé so bẹ́ẹ̀ náà ló ṣe rí gbogbo nǹkan tá à ń sọ bó ṣe jẹ́ láàrin individuals bẹ́ẹ̀ náà ló ṣe rí láàrin àwùjọ sáwùjọ àwọn míì náà ẹ̀rí community míì ó lè jẹ́ ilẹ̀ kékeré kan náà ń jà tó lè jẹ́ boundary wọ́n máa ní àwọn bàbá wa lónìí bí àwọn bàbá tí wa ló ń dáko ń bẹ̀ ó tán wàhálà bẹ̀rẹ̀ ni wọ́n máa yàdá wọ́n máa bẹ̀rẹ̀ sí para wọn before you know it wọ́n lè pa 20 40 ọmọ èèyàn kalẹ̀ at the end of the day a máa padà jókòó sẹ́tù ẹ̀ náà ni ẹ wo bí ìjà tó ń lọ lọ́wọ́ ní Israel bó ṣe le tó yẹn ní Israel Iran gangan bó ṣe le tó yẹn wọ́n máa padà jókòó sẹ́tù ẹ̀ ni wọ́n máa round table solution ló máa padà ní military intervention will never solve that kind of problem wọ́n máa padà jókòó lẹ́yìn pé wọ́n ti jọ fúnra wọn condition nísìnyí òkè tẹ bá fẹ́ ká dáwọ́ wàhálà dúró a máa ṣe bá àwọn nǹkan yẹn la máa padà jókòó jọ máa sọ. kí ló tà ṣe kúkú ṣe bẹ́ẹ̀ níbẹ̀rẹ̀ débi tá à ń pẹ̀mí ara ẹni tá a pa olórí tá a pa ìyàwó ẹ̀ tá a pa ọmọ tá a pa ọmọ ọmọ èèyàn gan dájú dé level yẹn so gbogbo orú àwọn nǹkan wọ̀nyí ó túmọ̀ sí pé nǹkan tí a láti máa pe àkíyèsí ta láti máa kíyèsí sí ní gbogbo ìgbà òun náà ni ọ̀rọ̀ violence ọlọ́run àná. tó ọ̀rọ̀ lẹ́tí gbọ́ yìí o wọ́n ní pé sùúrù ó ṣe òkúta jiná sùúrù ló sì lóore jù nínú gbogbo nǹkan ìwà jàgídíjàgan ìwà pa bó bá bù lẹ́sẹ̀ ìwà kò sẹ́ni tó lè mú mi èmi nìkan náà ni wọ́n ní kò tún àwùjọ wa ṣe kò dẹ̀ sọ̀yàn dé alágbára pàápàá torí pé alágbára má mèrò wọ́n ní bàbá ọ̀lẹ ni so tí sùúrù bá wà tá a nírònú tá a bẹ̀rù Ọlọ́run bó ti nǹkan bí ọmọ èèyàn ṣe kíní tó láyé léni á ní kíní kan tí ó fi sopọ̀ mọ́ Ọlọ́run bí ó jẹ́ mùsùlùmí á jẹ́ kristẹni bí ó jẹ́ kristẹni á jẹ́ ẹlẹ́sìn ti ìbílẹ̀ tóun náà máa padà wò pé olúwa àbí elédùnmarè ò fẹ́ bẹ́ẹ̀ pé tá a bá ti ní kíní kan tó ń dá wa padà sọ́dọ̀ Ọlọ́run tá à ń sìn tó dá wa ó yẹ ká ní sùúrù nítorí pé ìwà jàgídíjàgan bóyá lọ́dọ̀ olórí sọmọ ẹ̀yìn bóyá lọ́dọ̀ baálé ilé sí àwọn ìyàwó ilé àtàbá àwọn ọmọ ilé bóyá lọ́dọ̀ ẹ̀gbọ́n sábúrò bóyá lọ́dọ̀ àwùjọ bóyá lọ́dọ̀ alábàágbé àti alábàáṣiṣẹ́pọ̀ wọ́n ní eléyìí ò sọ ní lórúkọ dáadáa kò sọ ní lórúkọ dáadáa orúkọ burúkú ní sọ ni kò dẹ̀ mú ìlọsíwájú wá kò mú ìdàgbàsókè wá kò síbi kan tí wàhálà máa ti ṣẹlẹ̀ kan pé lẹ́yìn wàhálà yẹn ni ìlú yẹn develop kò ṣẹlẹ̀ rí nítorí bẹ́ẹ̀ ìfarabalẹ̀ ìjọmọlúwàbí ìwà ti mímọ́ látọ̀dọ̀ Ọlọ́run ní ká gbé wọ̀ pàápàá jùlọ lásìkò tá à ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ wo bọ́lọ̀ ń ṣe nǹkan yìí àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àjọ bẹ̀rẹ̀ láwẹ̀ lọ́jọ́ kan náà àsìjọ ń gbàwẹ̀ lọ báyìí ní ìsìn so ó túmọ̀ sí pé Ọlọ́run gan fún ara ẹ̀ ò fẹ́ wàhálà nílé ayé ó fẹ́ ìsinmi ìfọ̀kànbalẹ̀ àlàáfíà nítorí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká jọ rò nítorí tọ́lọ́ nítorí pé táwọn ò bá ro tara wa ká ro àwọn nǹkan tó máa bàjẹ́ tí a bá ti pààyàn méjì mẹ́ta wọn kódà ọ̀rọ̀ ọlẹ̀ wọ́n tún mọ̀ mọ́ ẹ wo bí àlàálẹ̀ ṣe máa ń fa ìjà láàrin ìlú kan sí kejì láàrin abúlé kan sí kejì láàrin orílẹ̀-èdè síra wọn wọn ní gbogbo eléyìí ò tọ́ bẹ́ẹ̀ abẹ́lọ́hún kọ́lọ́n dákunjọ kó dóòlà wa nínú ilé má jẹ́ kí irú ẹ̀ máa tún kọ́ntínú kó má máa gbilẹ̀ láwùjọ wa wọlá àti tóbi Ọlọ́run tí àwa náà ṣe ká má ní ìwà jàgídíjàgan lára wọn ní sùúrù ní bàbá wa kọ́lọ́n fún wa ní sùúrù tá a fi lo àwùjọ ní ti ìfọ̀kànbalẹ̀ tá a fi lórúkọ rere lẹ́yìn wa ọ̀la kọ́lọ́n dákun ṣe bẹ́ẹ̀ fún wa eléyìí láti máa ẹjá ká lọ sókè lọ́hùn tàbá padà dé láti lè ṣe YS Farm tàbá padà wá dé kí tó wá tẹ̀síwájú. ó fẹ́rẹ̀ jára màálù àbágbò tó gbá mú ṣe má lọ sí ibòmíràn YS Farm ni ó lọ. ó fẹ́rẹ̀ jára màálù.
ti gbé bọ́dì máa bọ̀ lọ́dọ̀ wa ys farm níkàngbá ó níjẹ̀bú òde ń bì opposite Izeiko Osu campus your satisfaction is our hallmark wá sóò pé nọ́mbà yóò ti ilé iṣẹ́ wa 090-2621-1702 Yusuf Adewale 752 at yahoo.com sanidi mewa wá bá wa dòwò pọ̀ kájé owó gbà kíá. iléeṣẹ́ The Bash ti kó àǹfààní láwọ̀lú o pẹ̀lú The Bash Gold Room níbi tí a ti ń ta ẹja lóríṣiríṣi bíi ẹja koté ẹja croaker ẹja titus frozen chicken crate ẹyin lẹ́yẹlẹ́yọ àti ẹni bá fẹ́ kó lọ́pọ̀ yanturu. bákan náà ni iléeṣẹ́ The Bash ń ṣe aqua bash table water omi inú ike àti pure water yẹn omi inú ọ̀rá àjọ NAFDAC fò tẹ̀lé omi aqua bash tá a sì ṣe omi yìí láyìíká tó mọ́ tónítóní. ẹ tẹ́ra ṣèjà kẹ́ ẹ gba iléeṣẹ́ The Bash Gold Room àti aqua bash table water lọ láti rẹ ẹja lóríṣiríṣi tó fi mọ́ frozen chicken. iléeṣẹ́ méjèèjì yìí wà ní number 1 Alhaji Jogbo Street lẹ́bàá The Bash Oil and Gas ládojúkọ báńkì UBA Awókọ̀yà Road Ìjẹ̀bú Òde nípínlẹ̀ Ògùn. ẹ sì tún lè pè wá lórí nọ́mbà yìí 080-956-72510 080-571-25718 àti 080-3359-5545 ní The Bash Cold Room àti aqua bash table water ojúlówó ló jẹ wá lógún. ẹ káwọ́ padà láti iléeṣẹ́ ys farm tó wà nílùú kàngbá níjẹ̀bú Òde tí wọ́n sọ pé jíjẹ mímu tí a ti ń retí fún ọdún ìtúnu àwẹ̀ ẹ lọ síbẹ̀ láti lọ bá wọn dò pọ̀ màálù lẹ fẹ́ ra ni o ẹran àgbo ni o èèyàn bíi 3-5 àjọlẹjọ pàápọ̀ kára màálù nítorí pé kò lè bà tún rọrùn fún wa láti ṣe ìnáwó wa àbí gbéyàwó lẹ́yìn fẹ́ ṣe ìkómọ lẹ fẹ́ ṣe ìṣílé lẹ fẹ́ ṣe àbí ìjòyè àti bẹ́ẹ̀ lọ màálù wọn rọrùn ó sì lálàáfíà bẹ́ẹ̀ lẹ́ran wọn rọrùn ó tún lálàáfíà pẹ̀lú ògo ọ̀run ó sì tún rọjú bẹ́ẹ̀ náà ni iléeṣẹ́ The Bash frozen foods àti iléeṣẹ́ aqua bash water tó wà ní number 1 Alhaji Jogbo Street of Awókọ̀yà nílùú Ìjẹ̀bú Òde ibẹ̀ ní ìfọkànbalẹ̀ wà ó ibẹ̀ ní ètò ìṣúná wa tó máa ti dínkù tó yẹ pé owó ọjà wọn kò wọ́n á sì ra ọjà tó pójú lówó tàbá lọ sí The Bash frozen food ó dá mi lójú tó pé kò sí ìran ẹja tẹ́ fẹ́ wá débẹ̀ tí ẹ̀ ní rí bóyá lára tún tà ní o tàbí ní ìtẹ̀yìn fẹ́ lò nínú ilé níwọ̀nba tàbí fún ti ọdún àti bẹ́ẹ̀ lọ iléeṣẹ́ The Bash frozen food àláfíà wa àti ètò ìṣúná wa tí ò ní ga wá lára náà torí ẹ̀ jókòó sílùú Ìjẹ̀bú Òde pẹ̀lú ògọ́ràn ẹ̀ lọ́ba àwọn dòpọ̀ ńbẹ̀ ẹ jẹ́ kí n sáré sọ fún wa nípa iléeṣẹ́ Olúwaṣeun fún mi stores pàápàá jùlọ gbogbo àwọn ránṣọ gbogbo àwọn fashion designer àwọn ni mo máa ń gbà níyànjú pé gbogbo ń tẹ́ fẹ́ rà ẹ lọ síbẹ̀ láti lọ rà torí pé ọ̀pọ̀ kú ọ̀yọ̀kú lẹ máa rà ń bẹ̀ o owó tí ò ga ni lára ni o ẹ lè rà ní retail ẹ lè rà ní wholesales torí pé wọn ò ga ni lára gbogbo nǹkan tá a dẹ̀ lè fẹ́ lò sáṣọ ìrànràn bọ́tìn olóríṣiríṣi bọ́tìn tí mi rí rí tí mi ti rí rí àti bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ ló wà ní Olúwaṣeun fún mi stores ní Fìdípọ̀tẹ̀ ní àdójúkọ NEPA office nílùú Ìjẹ̀bú Òde bákan náà mo sọ pé wọ́n tún kó aṣọ wá látòkè òkun àwọn aṣọ bàtà fìlà báàgì oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ tẹ́ ẹ lè lò kódà àwọn ìṣeré ọmọdé tọmọ kékeré lè fi máa ṣeré àbí tó lè fi máa kẹ́kọ̀ọ́ àwọn learning toys lóríṣiríṣi gbogbo ẹ̀ ló wà ní Olúwaṣeun fún mi stores ní Fìdípọ̀tẹ̀ ní àdójúkọ NEPA office níjẹ̀bú Òde tàbí ká pọ̀ sọ̀rọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 070-644-27939 iléeṣẹ́ Olúwaṣeun fún mi stores nìyẹn bẹ́ẹ̀ náà ni iléeṣẹ́ Minfadli Rahman Islamic Stores Minfadli Rahman Islamic Stores torí pé gbogbo nǹkan ọmọ Islamic material pátápátá ló wà lọ́dọ̀ títí wọn alukur'an Karim hadith òjíṣẹ́ Ọlọ́run ìtẹ́ ẹ̀kírun jàlábí àtọkùnrin jìlìbáàbù fóbìnrin ìjáàbù ni fìlà ni ìborùn ni kódà ẹni tá a fi ń kírun lórí ọ̀ràn ẹ̀sìn tẹ̀síbà tá a fi máa bẹ̀ lọ́hùn gbogbo ẹ̀ pátá ló wà lọ́dọ̀ títí wọn náà ẹ lọ síbẹ̀ láti ọ̀dọ̀ máa àbíkẹ́ pọ̀ wọ́n sọ̀rọ̀ ẹ̀rọ bá ń sọ̀rọ̀ wọn 080-5206-4986 080-5206-4986 iléeṣẹ́ Minfadli Rahman ni prof pẹ̀lú eléyìí tí à ń gbé yẹ̀wò yìí tí a bá wo àwùjọ wa ǹjẹ́ láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ mo tún fẹ́ gbà tó gẹ́gẹ́ bí olùkọ́ lẹ́yìn láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ girama torí pé gbogbo ẹni tó bá dé yunifásitì higher institution àti gba ìpele méjì yìí kọjá ǹjẹ́ kò a lè dá lámọ̀ràn fún ìjọba pé láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama bóyá kí irú ìbánisọ̀rọ̀ ìtọ́ni gẹ́gẹ́ bí iṣẹ́ títí counseling
tó bá wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ torí pé ọmọ míì náà láti kékeré gẹ́gẹ́ bẹ́ẹ̀ sísọ inú ilé ló ti rí lára òbí ọ̀pọ̀ bàbá ló ń lu ìyàwó ẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ fọ́mọ tọmọdé ń rí ọ̀pọ̀ alábàágbé ló ń hùwà pé ìkànṣẹlẹ̀ nìbàdàn níbi ìjẹrin wọ́n ní mi ìfẹ́ dárúkọ ṣùgbọ́n obìnrin náà pàápàá tó tún ṣẹlẹ̀ sí wọ́n ní lára àwọn agbófinró ni kí ló ṣẹlẹ̀ ìkan nínú àwọn ọmọ ọkọ tóun bá ń bẹ̀ wọ́n ní bóyá ó hùwà kan tí ò tọ́ sí lọ́mọ kékeré ọmọ ọdún 6 sọmọ ọdún 7 náà pé ó dẹ̀ torí ẹ̀ lọ ọmọ 3 ẹnìyẹn ti bí kóun tó fẹ́ ó wá torí ẹ̀ lọ pé irú rádaràda olè iléeṣẹ́ lè ṣe bẹ́ẹ̀ fún yàáyín ó lọ ra sniper ó dà sínú oúnjẹ fún wọn ọlọ́run wá ní pé kí ìkan tó dàgbà díẹ̀ nínú wọn rí pé akínà ń bùsọ̀ oúnjẹ pé it's unusual ìyẹn sá jáde kò tètè jẹun gbà tó máa fi dé àwọn méjì yòókù ti kú so irú àwọn nǹkan bẹ́ẹ̀ ẹ wo irú ọmọ yẹn ibi tí mò ń lọ nìyẹn irú ọmọ yẹn lọ́jọ́ ọ̀la ẹ̀mí ìgbẹ̀san ẹ̀mí kínní máa wà ní so tábà ṣe láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ girama ǹjẹ́ irú ẹ̀ lè lẹ́tọ̀ọ́ àbí báwo la ṣe lè o. ẹ ṣeun olóòtú bó ṣe yẹ kórí náà lẹ sọ yẹn láwọn orílẹ̀-èdè tó ti gòkè àgbà káàkiri àgbáńláyé láti primary school ni wọ́n ti máa ń fi counseling nǹkan pàtàkì nínú ètò ẹ̀kọ́ yẹ rí i pé àwọn bàbá wa gan wá ní mo rántí pé gbàdá wa primary school wọ́n á ní ebi ń pa mí ọlọ́ṣẹ́ ń kolo wọ́n á ní bí mi ò bá wẹnu báwo ni a ṣe wẹ̀ta ọmọ tí nǹkan kan ń da ẹ̀mí ẹ̀ láàmú bóyá gẹ́gẹ́ bí nǹkan tá a sọ yẹn bóyá ó wo bàbá àti ìyá tán já kúrò nílé bíi fíìmù ló máa ṣe rí nígbà tó ọmọ bá jókòó nu class tólùkọ́ wa ń sọ pé 2x plus 2y equals 0 òun ò gbọ́ yẹn ó máa wo tó tọ́ báyìí gbígbà pé ṣe ló ń wo bọ́ọ̀lù gbígbà pé ṣe ló ń fọkàn bá nǹkan tá à ń bá lọ yẹn ṣùgbọ́n nǹkan kan ń da ẹ̀mí ẹ̀ láàmú tí ó dá ọkàn ẹ̀ padà sílé pé ṣé léyìn náà máa padà sí tá bá jáde ní 2 o'clock nísìn kí ló máa ṣe ìyá mi lọ́wọ́ nísìn torí pé kò lè dìde ńlẹ̀ kí tó kúrò ní so àwọn nǹkan yẹn emotional disturbances ó máa ń wà pẹ̀lú ọmọ tó jẹ́ kí ẹ̀kọ́ gan ṣe kọ́ ká má ti wá sọ àlàáfíà ọmọ so láti primary ni àtẹ̀yìn bá wo US fún àpẹẹrẹ nínú àwọn nǹkan tọ́lọ́run ti fún wa láǹfààní láti rí ìyẹn náà ṣe máa ní ká máa jáde kúrò nínú ilé gẹ́gẹ́ bí olùkọ́ nígbà tó bá dé àwọn level kan a rí pé tí kánsẹ́lọ̀ kan bá handle ọmọ láti primary school tọmọ yẹn bá máa fi wọ secondary school gbogbo fáìlì yẹn òun náà tún máa hand over fún kánsẹ́lọ̀ tó kàn ní tọmọ yẹn máa lọ bá so dé pé wọ́n ti ní background ọmọ yẹn wọ́n mọ báwo lọmọ yẹn ṣe ń bọ̀ báwo ni gbèsè ayé ẹ̀ sí láti ilẹ̀ tó ń bo ló kù sí kí làwọn ṣe tẹ́ ká ṣe ń bo lẹ́yà gbọ́dọ̀ bójútó gbogbo yẹn la máa ṣe so yàtọ̀ sí yẹn nínú ètò counseling yẹn a máa ń kọ́ wọn ní àwọn skills kan inú ẹ̀ ní communication skills wà inú ẹ̀ ní emotional intelligence skills wà inú ẹ̀ ní interpersonal relationship skills wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bóyá kí n mẹ́nu ẹyọ kan nú ẹ̀ torí àsìkò wa tá a bá wọ emotional intelligence kí là ń pè bẹ́ẹ̀ ìyẹn ni pé ìmáa ní ìfura kílàkàyè yẹn lè gbé pé báwo ni ẹ̀mí lágbájá yìí ṣe rí lásìkò yìí ṣé mọ̀ pé ó túmọ̀ sí pé tó bá máa dẹ̀ léṣe yẹn á kọ́kọ́ mọ tara ẹ̀ á mọ̀ pé ìgbà tínú ẹ̀ dùn ó mọ̀ pé inú òun dùn ìgbà tínú ẹ̀ bàjẹ́ ó mọ̀ pé inú òun bàjẹ́ ẹ̀ mọ̀ pé ẹlòmíì nǹkan mìíràn ṣe wọ́n á máa gbé àbí a lè rí káwò jókòó àbí ìrísí ẹ̀ irú àwa ẹ̀mọye irú ẹ̀ dá máa ṣé kò sí nǹkan a ní kò sí tó bá dẹ̀ dá láàmú sá ní òun wà ókè tó tó pé òun tẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ òun tẹ mọ nǹkan tó ń ṣe òun irú yẹn ó ní àwọn irinṣẹ́ kan tó wọ́n ti ṣe é lẹ́tọ́ pé bàbá ìtàn ìtàn bá máa apply yẹn òun gan nǹkan tí ò lè sọ síta fún yín ẹ̀rí pé tá a bá dé hospital tó bá doctor bá béèrè question dé level kan tó bá rí pé àwọn dáhùn tó ń fún un kò tí ì gbé nǹkan tó ń ṣe yẹn á mú stethoscope jáde á fi wò ó so bẹ́ẹ̀ náà ló ṣe rí tá a bá sọ̀rọ̀ ìwà ìjẹ́ ọmọ èèyàn so àwọn náà ní àwọn nǹkan kan tó yẹ pé wọ́n á lò á lè gbé nǹkan tó wà nú sàlẹ̀sàlẹ̀ nú àgbèjáde so á lè mọ̀ àwa lè mọ̀ á lè ṣiṣẹ́ lé lórí ẹni tí ó bá tá a máa sọ pé ó ní emotional intelligence ẹni tí òun fúnra ẹ̀ mọ̀ emotion ti ara ẹ̀ so tó bá ti lè mọ̀ tiẹ̀ tó understand ẹ̀ tó dẹ̀ lè manage ẹ̀ á lè manage tẹlòmíì náà ó wọlé gíragíra nísìnyí ó ní báwo ni sitting room ṣe rí jálajàla báyìí báwo ni kíní kan ṣe rí ẹni tó ń béèrè lọ́wọ́ ẹ̀ ó mọ̀ báwo lẹ̀mí ẹ̀ ṣe rí lásìkò yẹn ṣé inú ẹ̀ ń dùn ni ṣé inú ẹ̀ bàjẹ́ ṣé nǹkan kan ṣe sálàáfíà ẹ̀ pé ṣé ó mọ nǹkan tó ń ṣe lọ́wọ́ ó mọ nǹkan tó ń rò lọ́wọ́ lásìkò yẹn
tí wọ́n gbé bọ́ọ̀lù tó bá jẹ́ ẹni tó ní emotional intelligence ni ẹni yẹn ló máa kọ́ study kó tó máa béèrè nǹkan tó ń dùn ún yẹn a mọ̀ pé bóyá àsìkò yìí ni mo lè béèrè àbí kí n delay ẹ̀dìgbà míì a rí i pé a máa ń sọ fáwọn ọmọ náà gan pàápàá pé ókè ó fẹ́ gbowó iléèwé lọ bàbá ẹ̀ bàbá ń bọ̀ láti ibi iṣẹ́ kò tẹ̀ tí jókòó kò tí ṣe anything onídàájú wọn ní tàbá tí mo school àgbọ̀rọ̀ wá lọ́la o kí ni bàbá yẹn máa ṣe kódà bó bá padà sanwó yẹn gan ajágbe mọ́ pé torí pé òun náà ń bá stress kan bọ̀ láti ta o manager ò tẹ̀ jẹ́ kó jókòó kó ìyàwó ilé mi náà máa ń ṣe bẹ́ẹ̀ tó pé ọkọ ò ní fi lọ́kàn balẹ̀ kò tí ì jókòó kò tí ẹ̀ tí ì o bomi fún o kí káàbọ̀ o ní báwo níbi iṣẹ́ ṣe rí lé ní báwo lọ́fíìsì yín ṣé kò sí wàhálà kankan báwo ni o tẹ̀ bẹ̀rẹ̀ èyí tó ń ṣèwọlé mi yẹn ló kọ́kọ́ gbé síwájú ẹ̀ ajágbe mọ́ ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èèyàn so emotional intelligence yẹn lọ́pọ̀lọpọ̀ ò ní kódà níbi iṣẹ́ tí wọ́n bá jọ débi tí wọ́n jọ ń ṣiṣẹ́ náà ọ̀rẹ́ tó jókòó tó ẹ pé ó ní nǹkan tó ń rò tí wọ́n dé tí wọ́n ní wọ́n ń ṣàwàdà ara àdùkan ṣé wọ́n pé tóun bá máa fèsì sí àwàdà yẹn nǹkan máa bàjẹ́ ni so irú àwọn nǹkan yẹn àwọn nǹkan tó máa ń kọ́ ni ẹ̀kọ́ ni tí ẹ̀ ń láti kọ́ tó ní láti máa gbèsè mi ara ẹ mọ́ láti kékeré báyẹn tá a bá ṣe bẹ́ẹ̀ tọmọ fi wá dé secondary school ẹ̀rí pé ńgbà tó máa fi jáde wọ́n ti wà focus wọ́n ti lè dá decision take fún ara wọn wọ́n ti mọ báwo la ṣe ń ronú so irú ọmọ ta ló ní kíní kò ń ṣe pé ẹ̀sán nìkan lọ́mọ yẹn máa ro traumatic experience la máa ń pè àwọn trauma tí ò ń jẹ́ kẹ́mi lélẹ̀ rárá ni kò sígbà tí ò ní máa rántí àwọn àbúrò ẹ̀ tó kú yẹn kò sígbà tí ò ní máa rántí bí ìyá yẹn ṣe bu kíní sínú oúnjẹ kò sígbà tí kódà ó máa padà wá dùn ún náà létà pé mo dẹ̀ fura sí kíní kí ló dé tí mi pa kéèsì àwọn àbúrò mi sí òun náà tún máa nurture nǹkan tó ń pè ní guilty conscience bóyá kéré mọ́ yẹn a máa padà rò pé kádẹ̀ ni mo mọ̀ ni mi bá ti ṣe báyìí mi bá ti pariwo síta o so ìyẹn òun náà máa nurse for a long time in fact ó need the psychological intervention tóun fúnra ẹ̀ bá máa gbé gbèsè ayé tó lálàáfíà so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ó bi ẹ̀kọ́ ó bi àwọn ètò tó jẹ́ pé ìlú láti ṣe ni fún àlàáfíà fún ìfọ̀kànbalẹ̀ fún ìdàgbàsókè torí pé gbogbo ibi tí violence bá ti wà kò lè sí ìdàgbàsókè gangan kò lè sí ìfọ̀kànbalẹ̀ níbi tí bọ́ọ̀mù ń dún nísìnyí tí wọ́n ń dún drone ẹ̀ẹ́dẹ́ lómi ó kàn ń wókè all the time ni mo wá wọn kan ní airport ṣéèkì yẹn ìbẹ̀rù yẹn lásán gan ti pààyàn láì tẹ̀ tí ì rí nǹkan tó ń bọ̀ torí pé wọ́n kàn ń gbọ́ táriwo yẹn kàn ń dún tí gbogbo ẹ̀ ń dún ọlọ́run jọ má jẹ́ ká rógun nàìjíríà o so ẹ rí i pé gbogbo àwọn kan wọ̀nyí nínú àwọn kan tí ìlú láti ṣètò fún ni. tó abẹ́lọ́n kọ́lọ́n dákunjọ kó kọ́ wa mọ̀ ṣe ẹ gbogbo àwa tí à ń gbọ́ wa nínú ilé ọ̀rọ̀ tí a jọ ń sọ yìí ó lè dàbí àwàdà létí ẹlòmíì ṣùgbọ́n òdodo ọ̀rọ̀ ni n tó máa mú àwùjọ wa lálàáfíà tó máa fún wa nífọ̀kànbalẹ̀ lọ́jọ́ ọ̀la tó máa ń jẹ́ kí àwọn ọmọ wa lè ronú dáadáa gẹ́gẹ́ bí olórí nígbà tó bá dépò olórí torí pé tá a bá ti fún wọn ní àlàáfíà láti kékeré tá a ti fún wọn ní ìfọ̀kànbalẹ̀ tá a ti tọ́ wọn lọ́nà tó lẹ́tọ̀ọ́ ìgbà tó máa fi máa dàgbà gbogbo làákàyè wọn àlàáfíà wọn ìjọmọ èèyàn wọn á ti jẹ́ tọmọlúwàbí láti pilẹ̀ kọ́lọ́n dákunjọ kó ṣe dáadáa fẹ́ni kankan wa mo rántí ìgbà kan lọ́jọ́ kan tán bí tí olùkọ́ kan sọ pé wọ́n ń béèrè lọ́wọ́ ọmọ pé kí lorúkọ dáàdì ẹ̀ ó ní olórí burúkú olórí burúkú ni dáàdì ẹ̀ báwo lè jẹ́ olórí burúkú ó ní that's the name my mommy call him olórí burúkú orúkọ tí ìyá ẹ̀ ń pe bàbá ẹ̀ lójú ẹ̀ nìyẹn so gbogbo orú àwọn nǹkan báyìí wọ́n ní pé kò lẹ́tọ̀ọ́ nítorí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa ẹ jẹ́ kí n sáré sọ fún wa nípa iléeṣẹ́ Mosotech phone and accessories Mosotech phone and accessories tó wà nílùú Ìjẹ̀bú Òde ní ẹ̀gbẹ́ yídì tá a ti máa ń kírun ọdún yẹn ibẹ̀ ni Mosotech phone and accessories jókòó sí torí pé gbogbo ìran fóònù tí àwa fẹ́ lò pátápátá làwọn tó ń tà nítorí títí wa pẹ̀lú ẹ̀dínwó tí ò gani lára pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àti ìjọmọlúàbí tí wọn jàǹbá wa Mosotech phone and accessories wọ́n wà nílùú Ìjẹ̀bú Òde ẹ lọ síbẹ̀ láti lọ bá wọn dòwò pọ̀ gbogbo ìran fóònù tẹ́ bá fẹ́ rà wọ́n tún ní àwọn ìpele àǹfààní tí wọ́n gbé sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí buy now and pay later nígbà tá a bá ti ra fóònù pẹ̀lú àjọsọ iye pọ̀ wa pé ìgbà báyìí ni màá máa san iye báyìí títí tí màá fi san iye owó yẹn tán tí ọ̀rọ̀ bá ti yéra wa ó parí nìyẹn fóònù títí wa nìyẹn tàbí swapping fóònù tá a ti ń lò lọ́dún 2 3 5 sẹ́yìn tàbá mo débẹ̀ pé mo fẹ́ ra fóònù tuntun míì ṣùgbọ́n mi tí ì lówó wọn á sọ pé ó di iye báyìí ni o eléyìí ni iye báyìí ló ń jẹ́ eléyìí iye báyìí ni à á swap iye tó bá wà láàrin méjèèjì lẹ máa san o ọ̀nà báyìí lẹ ṣe máa san o àti bẹ́ẹ̀ 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 lọ tàbí fóònù wa ti ẹ̀ bàjẹ́ ni o anything tó bá lè ṣe fóònù bóyá screen ni bóyá anything nínú fóònù ni o wọ́n ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ engineer tó wà ń bẹ̀ tó pójú owó tó pé wọ́n lóòótọ́ wọn kì í jàǹbá wọn kì í jí nǹkan wọn kì í yọ nǹkan nínú fóònù ẹni onífóònù
gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ṣe máa ń ṣe káàkiri nígboro ẹ lọ síbẹ̀ láti dọ̀bá odò pọ̀ tàbí kẹ́pọ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 07036725672 07036725372 iléeṣẹ́ Mosotech phone and accessories ni torí pé àsìkò wa ò bá wa ṣọ̀rẹ́ kí a sáré pé káàdì fún akótó di pé a ṣe ojú òpó sílẹ̀ àwọn náà rí pé àsìkò ti ń lọ díẹ̀díẹ̀ àyàn fẹ́ dá sétò wọ́n fẹ́ béèrè lọ́wọ́ prof wa lórí àwọn nǹkan tó ti sọ wọ́n fẹ́ béèrè láti jẹ àwọn ẹ̀bùn wa tó wà ńlẹ̀ yìí torí pé Ramadan ti ń parí lọ lẹ́yìn tó ní ọjọ́ 4 àbí 5 péré ló kù ńlẹ̀ so kọ́lọ̀ ń dákunjọ kó ṣe ní rọrùn kí n bẹ̀rẹ̀ látòrí Airtel card àtàfẹ́ lo card Airtel nọ́mbà tẹ́ fi máa pè wá sórí ètò ló ti wà lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín yẹn ṣùgbọ́n jẹ́ kí n sáré pé káàdì fún wọn lé náà àwọn àtàfẹ́ lo Airtel card 107 92 62 13 81 04 84 10 again 0792 6213 8104 8410 Airtel card ni ẹ jẹ́ kí n ṣe ojú òpó sílẹ̀ ká máa pe káàdì lọ láàrin ẹ̀ náà nígbà tí a bá ń retí pé Glo card 72 011 49 198 51 213 again 72 011 49 198 51 213. Salamu alaikum taniye. Wa alaikum salam jila. Taniye salati bo. Láti ìdánwà ni Ọdúnsí Abdulwasin. Ọdúnsí Abdulwasin náà. Bẹ́ẹ̀ni sà. Ẹ ti pè sórí ètò ìtẹ́lẹ̀ náà. Mo pè lẹ́yìn ó ti tọ́jọ́ 3 sẹ́yìn. Mo mọ̀ náà. Ó kàn ń wọlé tó ń já padà ni. Kí lẹ gbà lọ́jọ́ 3 sẹ́yìn yẹn kí lẹ gbà? Mi ìgbà kan the other some days before that mo ti gba sẹ̀mó àti rice. Ẹ gba sẹ̀mó àti rice. Ó túmọ̀ sí pé ẹ tí dáhùn àwọn béèrè wa lẹ̀ ṣe gbà kankan nìyẹn o aláwọn ẹ̀bùn ńlẹ̀ náà. mi ò tí dáhùn mo ń dáhùn ìbéèrè yẹn lọ́jọ́ yẹn so ní nẹ́tíwọ̀kì yẹn ò dáa. nẹ́tíwọ̀kì wa sá lọ. Ìbéèrè wo lẹ̀ ń dáhùn lọ lọ́jọ́ yẹn náà ẹ rán mi létí. Ìbéèrè ń pa ogún pínpín lẹ̀ ń béèrè lọ́wọ́ mi. Kí n bọ̀ láwa forí ẹ̀ tì sí. Mo yín sọ̀rọ̀ ní ìbọ̀ nẹ́tíwọ̀kì tí ò dáa yẹn ni ò jẹ́ kí n fi parí. Ok ṣé kí n tó wá béèrè ogún pínpín yẹn lọ́wọ́ yín sìn. Inshallah. Nígbà tẹ́tí lọ kọ́ tẹ́tí lọ wọ́ gbogbo ìwádìí àwọn àfáàlú wa lẹ́gbẹ̀ẹ́ mi ẹsẹ̀ lọ bá wọn lé. Kì í ṣe pé akáṣẹ lọ́ọ̀ṣì mi ìṣe lọ́ọ̀ṣì wádìí ìlú kankan ti wà nílẹ̀ tẹ́lẹ̀. Ìbéèrè mi ni máa béèrè lọ́wọ́ yín báwo máa ti béèrè nǹkan tẹ́tí béèrè tẹ́lẹ̀ nígbà tí ọmọ bá jáde lẹ́gzámọ̀l tó wá lọ tó wá tún padà tó sọ pé ìbéèrè sẹ́gun yẹn ni kí wọ́n tún béèrè lọ wọ́n ní wò pé kí ló dé dé. Now ok ẹ jẹ́ kí n sáré fún yín ní ìbéèrè mi ẹ jẹ́ kí n béèrè béèrè ní tẹ́fẹ́ ṣé washing machine lẹ fẹ́ ná tàbí solar fan ńlá yìí tàbí kíní gas cooker èwo lẹ fẹ́ nú ẹ̀ kí n mọ̀ béèrè tí mo fẹ́ fún yín. Ìtọ́lọ́run bá kádàrá kó máa jẹ́ tèmi ó jẹ́ tèmi náà tó ti wà bẹ́ẹ̀ náà ló máa padà jẹ́ tèmi sá. ok ẹ jẹ́ kí n fún yín ní solar fan yìí ná torí pé tí ò bá tiẹ̀ wá sí ná kẹba ìbéèrè mi ni pé kí ni ẹ dárúkọ nǹkan mẹ́ta tí iléeṣẹ́ Aspra Nigeria Limited tó ń ṣe. Nǹkan mẹ́ta tí iléeṣẹ́ wo ni ẹ sá. Iléeṣẹ́ Aspra Nigeria Limited. Aspira Nigeria Limited. Aspira ok àwọn ń ṣe ọṣẹ. Ọṣẹ wo? Ọṣẹ ẹ pé ìrántí orúkọ ọṣẹ wọ́n ń ṣe ọṣẹ wọ́n ń ṣe detergent. Àní ẹ̀sọ́ wọn ń ṣọṣẹ ilé iṣẹ́ tó ń ṣọṣẹ èmi gan lè ṣọṣẹ lẹ́ńkùlé lémi kí náà irú ọṣẹ wo náà ń ṣe. Ọṣẹ tó fi ń wẹ̀ pẹ̀lú ọṣẹ tó fi ń fọṣọ detergent yẹn. Bí mi dẹ̀ fẹ́ polówó ọjà nbà máa dárúkọ ìwo torí pé bẹ́ẹ̀ sọ ṣé sọ́ọ̀fù náà ń ṣe nàbí kíni kò lórúkọ ni. mo ti sọ detergent sílẹ̀ pa àwọn míì kan. kò sí ọṣẹ tó ń jẹ́ detergent. wọ́n ń ṣe detergent tó fi ń fọṣọ. ó dàbí kan sọ pé
Sars Abdulwasin yìí ọ̀rọ̀ yín Ọlọ́run aṣàánú yín ó dà pé ẹ̀ tí ní ẹ̀bùn gbà àsìkò dẹ̀ ti ń lọ díẹ̀díẹ̀ o nígbà tá a bá tún retí pé mi jẹ́ ok mo ti pe Glo card lẹ́ẹ̀kan ayé kí n sáré pé MTN card torí pé àti àwọn adágbére díẹ̀díẹ̀ lórí ètò yìí mo kàn fẹ́ kí pé kan tún wọlé ni salamu aleykum ẹ ti wà lójú òpó salamu aleykum Ọlọ́run mi o wọ́n ti wọlé wọn ò mọ̀ pé àwọn ti wọlé o a ṣe ń retí pé ìmí tuntun wọlé salamu aleykum. Hello. Salamu alaikum. Hello. Kí la fẹ́ lò? Mo ò bá gbèsè live program ni. Orí live program náà lẹ wà yìí. Ayákàlẹ̀ mi wọlé. Ẹ̀yà MTN card. MTN card. 41 18 03 60 22 62 51 518. Again, MTN card 41 18 0360 2262 51 8 MTN card ni ẹ. Salamu alaikum olóríire tó wà ń bẹ̀. Salamu alaikum. Wa alaikum salam. Ta ni láti bo? Lawal Khadija láti Ijebu Ode. Lawal Khadija ti gbà nǹkan lórí ètò yìí náà. Kí lẹ gbà lọ́jọ́ yẹn? Gas cooker. Ẹ ti gba gas cooker. Kí lẹ tó wá fẹ́ gba washing machine? Rárá o. Ok, ẹ gbà àwọn kan mọ́ ẹ kàn fẹ́ kí wa ni. Bẹ́ẹ̀ni. Ẹ kàn fẹ́ kí wa ẹ gbà àwọn kan mọ́. Ṣé sọ́nà wa sọ pé màá tún jọ ọkọ̀ again? That is ọmọ èèyàn nìyẹn bẹ́ẹ̀ ni àwọn eléyìnbó sọ pé olùfà twist ṣe àwọn kó prof ló wà lẹ́gbẹ̀ẹ́ mi ó yẹ ayé kí n fún yín solar fan tẹ́ bá lè gbà. Okay sir. Ṣé I need solar fan? Bẹ́ẹ̀ni sir. Okay. Ẹ dárúkọ ẹgbẹ́ kúrò mẹ́ ẹgbẹ́ kúrò ẹ má fún ọ ní ọ̀rìjò náà. Lawal Khadija. Sir. Ẹ dárúkọ iléeṣẹ́ mẹ́ta tó wà lábẹ́ Dibash Solution iléeṣẹ́ mẹ́ta tó wà lábẹ́ Dibash Solution. Dibash. Iléeṣẹ́ mẹ́ta Dibash oil and gas. Dibash oil and gas. Dibash plaza. Dibash plaza. Dibash Plaza. Partially ó yá mo ń gbọ́. Dibash supermarket. Dibash supermarket. Dibash minimart náà pé. Okay, let me accept that. Ó yá ìdárúkọ nǹkan mẹ́ta tí iléeṣẹ́ Aspra Nigeria Limited tó ń ṣe. Fever soap. Fever soap one. Wọ́n ṣe cream cushion baby product. Kí lorúkọ ẹ̀? Lawal Khadija. Sir. Kí lorúkọ ẹ̀ mi ìfẹ́ gbọ́ nǹkan tó ń ṣe orúkọ nǹkan yẹn gangan ni kẹ́ ẹ sọ. Cushion baby product. Cushion. Bẹ́ẹ̀ni. Cushion baby product no kó pẹ̀lú. Ẹrù mi kíákíá. Money fresh. Money fresh. Àwọn kan ló ń ṣe yẹn. Lawal Khadija. Sir. Ẹ rò dáadáa ń bọ̀ lẹ ti rí yẹn náà. Mo kàn sọ ni. Ẹ kàn sọ ni sorry àwọn kan ló ń ṣe kò ń ṣe gbogbo product náà ni wọ́n ń ṣe. Rod insecticide nìkan. Kí lẹ pé? Rod insecticide. Wọ́n ń ṣe ọṣẹ nípele mẹ́ta ọṣẹ tá a fi ń wẹ̀ ọṣẹ tá a fi ń wẹ̀ Ọṣẹ wọ́n ṣe bath soap. wọ́n ń ṣe ọṣẹ tá a fi ń wẹ̀ wait Khadija ọṣẹ tá a fi ń wẹ̀ bath soap ẹ dárúkọ yẹn wọ́n ń ṣe ọṣẹ tá a fi ń fọṣọ ẹ ti dárúkọ fever yes you are correct wọ́n ń ṣe ọṣẹ ẹ̀fọ́nú ó yá
ṣùgbọ́n orúkọ àwọn ọṣẹ yẹn ni mo fẹ́ gbọ́. Abẹ́rẹ́ solar fan. Wọ́n ṣe fever detergent. Fever náà ni ẹ ti sọ yẹn lẹ́ẹ̀kan fever detergent ó yá ok àmọ́ yẹn jẹ́ kí n má dà yín láàmú púpọ̀ ó yá iléeṣẹ́ Nta tá a wà yìí Lawal Khadija iléeṣẹ́ Nta tá a wà yìí wọ́n ti dá iléeṣẹ́ ilẹ̀ ó ti lé lógún ọdún sẹ́yìn ṣé ń gbọ́ mi Lawal Khadija oh God ó dẹ̀ ti ń sún ọ díẹ̀díẹ̀ o hello ìpè mí ti já salamu alaikum tani ẹ láti bùsà Muhammadu Jami olówó lágbà látọmọ owó náà àmín àmín ẹ fẹ́ gbé fáànù yìí ó yá torí pé àfa lẹ́yìn ọlọ́run dá iná wait ọlọ́run dá torí àsìkò wa ọ̀pọ̀ ọlọ́run dá iná fáwọn àwọn ẹni ibi tí wọ́n gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu ó dá àdìjọ́ náà fáwọn ẹni ire tí wọ́n ń sin lọ́hùn ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ó yá ìpele iná yẹn ó jẹ́nà méje ìpele àdìjọ́ náà ó jẹ́ mẹ́jọ ẹ dárúkọ márùn fún mi nínú ìpele méjèèjì tẹ́ bá ti gbà kẹ́ gbé fáànù máa lọ. iná jahannama ẹ má pẹ́ lórí ẹ̀ kí nẹ́tíwọ̀kì má já yín o ẹ má pẹ́ lórí ẹ̀ nẹ́tíwọ̀kì lè já yín ìpè mí lè já yín dànù iná jahannama 1. Aljana Firdaus ok mo gbà bẹ́ẹ̀ ẹ ṣáà máa ti bọ́nú ara wọn ó yá ẹ ti ń pẹ́jù lórí ẹ̀ nẹ́tíwọ̀kì lè já yín o ìpè lè já yín o nínú nǹkan mẹ́wàá méjìlá ìsọ o ẹ dárúkọ jahannama nínú iná ẹ dárúkọ Firdaus nínú àlìjọ́nà ó yá ó ìkú mẹ́jọ tí ò bá ti wà pé mẹ́jọ mo tún lè fún bàbá yín rí ìdísẹ̀ sí mẹ́rin ó yá kíákíá fáàn lẹ́fẹ́ gbé olówó lágbà Jami ìpè mí ti já wọn mo ti sọ bẹ́ẹ̀ pé pè mí tún lè já wọn salamu alaikum taniya láti bo Kọmọrùdín kíni Salaudeen Kamal láti Ìjẹ̀bú Òde Kausar àbí Khabab Kọmọrùdín Khabab láti Ìjẹ̀bú Òde Salaudeen naam you are welcome naam ṣé ìbéèrè náà rẹ fẹ́ dáhùn àbí gẹ́gẹ́ bí obìnrin Ànábì wa Muhammad sallam ṣé ń gbọ́ wa salam are you with me Ànábì bímọ méje ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ mélòó ni ìyá ńlá wa Khadija bínú méje yẹn mélòó ni ìyá wa Aisha bínú méje yẹn ó yá ẹ dárúkọ fún mi. Khadija bí kankan Aisha bí kankan. Khadija bí mẹ́fà ok ó yá dárúkọ 1 2 pápá kíkpé mi máa jà yín o sọ̀rọ̀ kíákíá ìpele já ẹ̀ dànù. Obi cousin Fatima ó di méjì Umul Kulthum ó yá mò ń gbọ́ Ibrahim ok inú mi dùn pé o ti tètè jára ẹ ó yá mẹ́ta nìyẹn o Obi Rukoya ó di mẹ́rin Obi Zainab
Bẹ́ẹ̀ni. ok ẹ jẹ́ ká fi Khadija lẹ̀ àti ka márùn-ún nu mẹ́fà tó bí ó yá mélòó ni tí Aisha nínú wọn òun ló bí méjì tó kù. Òbí kankan. ok ta ló wá bí kan yẹn tàbí ta ló bí méjì tó kù. Mariam ok nínú àwọn obìnrin hello má yẹ kí n waste time ẹ nínú àwọn obìnrin tó jẹ́ ẹni àpọ́nlé tó jẹ́ ẹni ire tọ́lọ́wọ́n bá sọ ó lè dárúkọ wọn ó lè má dárúkọ but kó fi ọ̀rọ̀ sọ nípa wọn ẹ dárúkọ mẹ́ta fún mi tọ́lọ́wọ́n sọ nínú Al-Qur'an. pápápá àwọn obìnrin ẹni ire bóyá tó dárúkọ wọn by name tàbí tó sọ̀rọ̀ nípa wọn tá a fi mọ̀ pé lágbájá ló ń wí. Khadija. Aisha. Mo fẹ́ kó gbé fáìn yìí lọ ni o wàláì mi fẹ́ dààmú ẹ púpọ̀ bóbìnrin ṣe pọ̀ bẹ́ẹ̀ yẹn tọ́lọ́n dẹ̀ tún sọ ẹ̀kan tó tún dárúkọ ẹ̀ gangan gbàá. Mariam. 1. Khadija. ó dà pé ó dà kí n ṣe Khadija mi máa sọ pé bí orúkọ ẹ ni. Khadija. Mariam. ó dárúkọ Mariam 1. Khadija yẹn mi ìfẹ́ gbà bẹ́ẹ̀ ẹ yà sọ kan sí dárúkọ ìkan sí network mo dẹ̀ sọ bẹ́ẹ̀ náà o kí lórúkọ ọmọ yẹn náà Khabab àti Salaudeen ẹ yẹ kí n fún ní gas cooker yìí máa mi lè gbé fáàn fún torí pé kò tí ì máa fún ní solar fan ẹ̀mí ní eléyìí tó ẹ pé bá ń wò mí nù. àyè olójú méjì ni láti lè ṣe Aspra Nigeria Limited ṣùgbọ́n ẹ pè mí lẹ́yìn ètò sórí nọ́mbà mi 08031543333 08031543333 bẹ́ẹ̀ ṣe máa gbà tó pẹ́ máa wá sórí ètò ni àjọsọ ìgbà tẹ́ máa wá láti wá gbà lójúkorojú gbogbo ayé láti wá gba ilé kọ́lọ̀ ń ṣe nírọ̀rùn Salaudeen Khabab kọ́lọ̀ ń ṣe nírọ̀rùn fún yín eléyìí láti máa dágbére lórí ètò lẹ́nu pẹ̀lú ògùn ọlọ́run bàbá prof látọ̀dọ̀ màmá wa alájà Tawakkal Ṣóewu wọ́n ní ká gbélé fún yín láti lè ṣe Aspra Nigeria Limited mi ìfẹ́ dárúkọ kínní nítorí mo sì ń béèrè lọ́wọ́ wọ́n ní ká fún yín lélẹ̀ láti lè ṣe Aspra Nigeria Limited ẹ bá mi gbórúkọ ẹ pamọ́ ó yẹ kí wọ́n ti àmì náà láti lè ṣe Aspra Nigeria Limited náà eléyìí lọ́ṣẹ ìwẹ̀ tí wọ́n ń ṣe ẹ bá mi gbórúkọ ẹ pamọ́ láti lè ṣe Aspra Nigeria Limited eléyìí lọ́ṣẹ ọṣẹ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ń ṣe ọṣẹ ìwẹ̀ ọṣẹ ìfọṣọ ọṣẹ ìfọnu eléyìí la fi máa dágbé lórí ètò lẹ́nu pẹ̀lú ògo Ọlọ́run tó bá ti di lọ́ra jákàjọ pàdé lórí àkọ́tún míì pẹ̀lú ògo Ọlọ́run àwa láàmà wa ẹ̀yin láàmà bá onígbọ̀wọ́ ètò tòní òun náà ni ìkan pàtàkì nínú àwọn iléeṣẹ́ wa iléeṣẹ́ Dibash frozen food àti iléeṣẹ́ Aqua Bash water àwọn náà ṣe onígbọ̀wọ́ ètò tòní bàbá wa Alhaji Abdulfatai Adébáyọ̀ Ṣóyẹwù ìlàlẹ̀ amam insha Allah ta'ala fajazakumullahu khairan jaza assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. iléeṣẹ́ Dibash oil and gas ní kẹ́ ẹ gbà lọ tẹ́ bá fẹ́ ra epo pẹtiró dísù àti ọ́ìlì lóríṣiríṣi tó sì jẹ́ ojúlówó ní Dibash oil and gas